Hmm. Ẹ̀yin èèyàn mi lórí Follow Family, mo máa ń gbọ́ ìròyìn kan kò má gbọ́dọ̀ jó òótọ́. Mo ní ìròyìn yóò gbọ́dọ̀ jó òótọ́ o. Ó mà ga, ó mà ṣe o. Ikú mà dóró o, ikú ṣèkà, ikú mẹ́ni re lọ. Sisi Quadri tí mo sì ń wo ṣú ẹ̀ láìpẹ́ tí ò ti ju bíi 2 weeks lọ. Ilé ayé ẹsẹ̀ mẹ́fà ọlọ́kú lẹ́ni èní on the 1st March. Ó mà ṣe o. Ẹ̀yin èèyàn mi lórí Follow, ẹ mọ̀ nǹkan tó wá dùn mí jù nínú fíìmù Aníkúlápó yìí. Ìjẹ́jẹ́ mọ̀ yìí pé Sisi Quadri yìí ó kú nínú fíìmù yẹn. Èní tó ṣẹ̀ṣẹ̀ tí wọ́n gbé fíìmù yẹn jáde gangan ni Sisi Quadri wá kú. Ó mà ṣe o, ó dùn mí. Ó dùn mí wẹrun ara, mò ń jẹ lọ́wọ́ ni. Mo ní láti gbóúnjẹ yẹn, gbogbo sísítẹ́ẹ̀mù mi ó change. Ó mà ṣe o. Kí la máa pe irú eléyìí báyìí? Tó jẹ́ pé tí àwọn èèyàn bá padà ń wo fíìmù yẹn wọ́n mọ̀ pé yes, Sisi Quadri try. Á lè tún fi promote ó ṣe wá jẹ́ni ló wá kú. Ó ń ká mi lára. Torí ẹ̀ la fi máa ń gbàdúrà yìí pé ńgbà tí ògo wa bá máa dé, ká má fọjọ́ lọ́jọ́ lọ, kógo wa má bá wa nù sáré. Sisi Quadri ti lógo tẹ́lẹ̀, right? Yes. But fíìmù yẹn, bóyá part 2 náà wá fẹ́ gbé jáde, I don't know. Because I've already watched the part 1. Ó mà ṣe o. Ikú mà dóró o, ikú ṣèkà, ikú mẹ́ni re lọ. Kò sí nǹkan tá a fẹ́ ṣe. Ikú ìbá gbowó àbá fún lówó. Wọ́n ní ikú ìbá gbòbí àbá fún, ikú ìbá gba àgbò àbá fún. Kò sí nǹkan tá a fẹ́ ṣe. Ọlọ́run bá wa tu àwọn ènìyàn rẹ̀ nínú o. Àwọn ẹ̀gbọ́n, àwọn àbúrò, àwọn ọmọ, àwọn colleague àti ìyàwó. Ọlọ́run bá wa tù wọ́n nú o. Gbogbo àwọn tó kùnà nínú fíìmù industry, Ọlọ́run bá mi ṣaláàbò lórí wọn. Ọlọ́run bá mi ṣaláàbò lórí wọn, àní máa gbọ́ kú sẹ́nikẹ́ni nínú wọn mọ́. Ọlọ́run ṣaláàbò lórí wọn o. Ọlọ́run bá wa rọ̀ wọ́n nínú o. Ọlọ́run á máa ṣàánú wa o. Nǹkan tí mo ní kí n mú wá fún wa nìyẹn o. Ó dáa o. Okay o. Ó dàbọ̀ o.